fún Ọlọ́run ọba tó pa á mọ́ di àsìkò yìí, ọba tó ní wá tó lẹ̀mí wa tó ní gbogbo wa. Pẹ̀lú ìyọ̀ǹda láti wà pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run alààyè Prophet Femi Okikiola, olùdásílẹ̀ ìjọ The Light and Word of Salvation Ministry Global Mission tó wà ní Òṣogùn ní Alápẹ̀rẹ̀ nínú Èkó ń bí. Lónìí a tún gbára wa níyànjú, a bára wa sọ̀rọ̀ pẹ̀lú ohun tí Òṣogùn aláǹfààní. Wòlíì ká tó wọ ní ìtùnúbà kí gbára lé àtòjú tó ń wà. Mo kí wa ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun. Etí tó ń gbọ́ mi lórúkọ Jésù ò ní gbọ́ bí. Ojú tó jẹ́ ń wò mí lórúkọ Jésù ò ní rọrùn. Àlàáfíà tó péye nílé oníkálukú àjọba bó ṣe máa rí nìyẹn. Àmín, àmín lórúkọ Jésù. Lónìí ohun tí a fẹ́ gbé yẹ̀wò òun náà ni ìgbàgbọ́ nínú Ọlọ́run. Bẹ́ẹ̀ni sà. Kéèyàn fara ti Ọlọ́run láì jáwé, láì jégbò, láì wẹsẹ̀, láì gúnṣẹ́. Wòlíì tí wọ́n bèèrè ni pé ǹjẹ́ ó ṣeé ṣe Dáadáa sà. kéèyàn gbára lọ́lọ́run láì sọ nǹkan tí mo ṣe Dáadáa. nínú ayé tá a wà yìí? Bẹ́ẹ̀ni sà. Ìyẹn dẹ̀ máa nǹkan tí ìbá fi dà ìyẹn á dẹ̀ dà Wàá dà. láì gúnṣẹ́, láì wẹsẹ̀. Ọlọ́run ń dáhùn ọ̀hún tó ṣẹlẹ̀ ní pé àwa ẹ̀dá là lè dúró láti rí Ọlọ́run àti wíwá Ọlọ́run ó gbà sùúrù. That's number one. Ṣé rí agbára wà náà nínú pé kí wọ́n ajáwé ká wá gbòó. Agbára wà nínú kéèyàn ṣe nǹkan mímọ́ o. Ṣùgbọ́n mo tún fọwọ́ sọ̀yà fún yín pé agbára tó wà nínú kéèyàn dúró ti Ọlọ́run nìkan ó jù bẹ́ẹ̀ lọ. Agbára tó wà nínú ẹ̀. Because ẹni tí wọ́n fi ewé ṣògùn fún, to my own knowledge, ó dàbí ìgbà tí yàn kí àgbo jẹ̀dí tó bá pé bóyá ó máa ṣá. Ẹni tó jẹ̀jẹ̀ pé bóyá aṣọ kándù pọ̀, a ṣe gbogbo ẹ̀ pọ̀, kándù yẹn náà máa jó tọ́njọ́ kan. And tí wọ́n bá ń lo ẹranko kan fún ẹ láti fi rẹ̀mí ẹ padà, tó bá tó táìmù tó yẹ kẹ́ranko yẹn lò láyé, ó ṣe ń ṣe kán tó jíṣẹ́ rà padà fún ẹ. Ṣùgbọ́n ohun tó bá sọnù nínú àdúrà èèyàn kì í rí e mọ́, tó bá jẹ́ ogun sọnù ń bẹ̀. Ohun tí èèyàn bá jẹ́ ti gbà, kò sí pé má jata, kò sí pé má jẹpo, láti dúró ti Ọlọ́run. Ọ̀lẹ ló máa ń mú kéèyàn ní òun sin Ọlọ́run ó tún fi nǹkan mẹ́mọ́. Alákíkanjú ló ń pè láládùá. Onímẹ̀lẹ́ èèyàn kò lè gbàdúrà. So ẹni fẹ́ wá Ọlọ́run tó fẹ́ rí Ọlọ́run kì í kánjú. So àdúrà ń gbà without adding any other thing. In Jesus' name alone, ó lè ṣe ohun gbogbo tí èèyàn bá fẹ́. Àwọn Haúsá wọn sọ̀rọ̀ kan tó bá ń tàn kan á béèrè pé tó ti ṣe é rí, tó ti lórí. Ǹjẹ́ ó ní àwọn ìṣẹ̀lẹ̀ kan tẹ́ lè fi yé wa pé lóòótọ́ láì so kándù pọ̀, láì láwọ ẹkùn, láì láwọ kìnìún, láì gúnṣẹ́, Bẹ́ẹ̀ni sà. ọ̀hún àdúrà ń gbà pé èèyàn lè rọ́nà àbáyọ? Èmi Jeremiah Femi Okikiola, kò síbi tí mi ò lè sọ pé lẹ́yìn àdúrà kò ságbára mọ́. Mo sọ̀rọ̀ ìrírí mi kan láìpẹ́ yìí lórí ètò yìí náà ní 2019. Nígbà tí mo ṣe àìsàn lójú àmì, gbogbo àwọn tó fẹ́ mi pátápátá ló fi nǹkan lọ̀ mí. Ohun tó wá fún ni pé ọdún yẹn gangan ni mo preach lórí in Jesus' name alone, ní orúkọ Jésù nìkan, without adding anything. Ọdún yẹn nìkan ni mo nípa Ọlọ́run nìkan gbogbo nǹkan lè yanjú lọ́dún yẹn lọ. Àṣé ìdánwò tèmi náà bọ̀. Àìsàn yẹn lágbára débi pé ọ̀rọ̀ ẹ̀mí ni débi pé àwọn tó nífẹ̀ẹ́ mi ẹlòmíà ní òun jáde torí tèmi, wọ́n ní mo máa ṣe ra padà. Màá sọ fún wọn pé kó má dáhùn, because mo jẹ́ kó yé ìyàwó mi pé lẹ́yìn ẹ̀jẹ̀ kan tá a fi ṣètùtù fún gbogbo ayé, I don't believe in another blood. Mo gbàgbọ́ pé tí n bá tún fi ẹ̀jẹ̀ ẹran bọrí, definitely
mo nílò láti lọ tún Jésù gbà. Mo ní rárá, wọn ò gbọdọ̀ ṣe any other thing lẹ́yìn mi ju agbára àdúrà lọ. Bí àìsàn yẹn ṣe lágbára tó mo lè sọ, ìbò òun ni mo ń sọ lórí ẹni tó máa sọ pé ọpẹ́lọpẹ́ òun àbí òun ṣe kankan. No, Ọlọ́run ò forí ọ̀fẹ́ ẹ̀ sílẹ̀. Nígbà tí wọ́n mú mi lọ sí, tí wọ́n tì mí lọ sínú ICU lọ́dún yẹn lọ́hùn, ìyàwó tí mo fẹ́, ìyàwó mi bi mí question kan, ó ní prophet, mo dá lóhùn, ó ní ṣé ẹ̀ ní kú. Mo ní mi ò ní kú, ó ní because gbogbo ayé ń sọ pé báyìí, ẹni rárá. Mo fẹ́ wo ohun tí agbára àdúrà yẹn tó máa ṣiṣẹ́. Ẹni tó bá fẹ́ràn mi, ẹ máa bá mi bẹ Ọlọ́run. Pẹ̀lú ògo Ọlọ́run, mo dìde nínú àìsàn yẹn. Kò wá ṣe pé bóyá nínú àìsàn yẹn nìkan o, wọ́n padà rán gbogbo test, gbogbo ohun tí ó gbé mi dé hospital, tí mo torí ẹ̀ sínú ICU, wọn ò rí traces ẹ̀ kankan. Agbára àdúrà ni. Mo ní ọmọ tí mo lè sọ fún yàn ní gbogbo ọ̀nà pé ọ̀lẹ àti aláìgbàgbọ́ ló máa ní kò sí ìdáhùn àdúrà. Nígbà tí mo máa bí, tí mo máa lóyún ọmọ, tí mo máa bí, obìnrin 6 months old lọ́dún yẹn lọ. Premature. Bẹ́ẹ̀ni, Gbàgádà General Hospital lẹ́kọ̀ọ́ mi báyìí lápadà gbé lọ. Private hospital kan lábí sí lálápẹ̀rẹ̀ ń bí báyìí. Nígbà tí mo máa bí ọmọ yẹn, doctor sọ fún mi pé ọmọ ṣe bí àwọn ṣe ń fall in labour, wọ́n ti jẹ́ kó yé mi pé a lè rí ọmọ yẹn wò. Then I believe nínú Ọlọ́run tí mò ń sìn. Kò bá mi sọ pé mo máa bí òkú ọmọ. Mo no, a máa rí wò. Ẹ má worry. Mo wá ní ẹ ṣe orí fífọ̀ kan fún mi. Ẹ máa fún mi láyè máa báyàwó mi dé wọ labour room. Ajẹ̀dé wọ́ bẹ̀. Bí iṣẹ́ ní ọ̀dà ti ìjọ àdúrà lọ. Ó bímọ yẹn ní tòótọ́, a bí kò ké. Doctor fi mí ṣe yẹ̀yẹ́. Mo ní rárá, ó máa yè. Mo bẹ̀rẹ̀ sí ní pray. Ó ké lójú mi. Wọ́n ní kò lè last. Pé ká gbé lọ sí Gbàgádà. Agbedébẹ̀, doctor sọ fún mi, wọ́n scale, wọ́n ní kò kíní kan, wọ́n ti lè bẹ̀rẹ̀ sí ní kò ní lungs, ó ti ṣe kíní kan. But mo gbàgbọ́ nínú agbára àdúrà yẹn sà. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní, ẹ má worry. First thing tí mo bẹ̀rẹ̀ lọ doctor ni pé kí ni mo gbé fún yín? Wọ́n ní ọmọ, ṣó ń mí? Ó ní ọ̀nà ń mí. Ayé ni mo gbé fún yín, má gbà padà láàyè. Wọ́n sọ sínú incubator for good 3 days. Tó jẹ́ pé wọ́n ní ọkùnrin sí kan tó ń fẹ́ lè ṣe fún. Ìjọ tó pè mí pé ọmọ máa lọ, ọmọ pé ó ti lè mú ever water. Ó dàbí pé sọ fún mi pé ọmọ yẹn kí wọ́n wá gbé nílé ni. Then I don't do any other thing. Àdúrà nìkan Ọlọ́run fi yanjú ẹ̀. So ìrírí oríṣiríṣi lóríṣiríṣi ṣé lè tọ́ Ọlọ́run ti gbọ́wọ́ mi ṣe pẹ̀lú àwọn èèyàn. Àdúrà ni. O fẹ́ là, Ọlọ́run lè sọ ẹ́ dọlọ́lá. O fẹ́ bọ́ lọ́wọ́ ogun nípa àdúrà nìkan náà ni. So I believe so much in prayer, sir. Àwọn náà lè gbà máa fi bọ́ lọ́rùn rìn. Ẹni tó bá fẹ́ bọ́ lọ́rùn rìn, tó fẹ́ máa gbàdúrà, a gbọ́dọ̀ kọ́kọ́ yàgò fún ẹ̀ṣẹ̀ náà. Torí èèwọ̀, ẹ̀mọ̀ kò sóhun tí ò léèwọ̀, gbogbo òrìṣà náà ló léèwọ̀. Olóhun tí àwọn òrìṣà táwọn kì í jẹ, bẹ́ẹ̀ olóhun tí Ọlọ́run wa náà fẹ́ tó jẹ́ èèwọ̀ ẹ̀, òun ni ẹ̀ṣẹ̀. Àwọn èròjà, máa sọ fún yàn pé máa sọ fún wọn pé máa ní part àdúrà wọn, ó wọ́n ju any other things lọ. Èròjà àdúrà wọn torí o ní láti kọ́kọ́ ní àmójúkúrò, o ní láti ní ẹ̀mí ìsera ẹni fún ara ẹ̀. O ní láti yàgò fún ẹ̀ṣẹ̀. Ọ̀rọ̀ rẹ ti gbọ́ látẹnu wòlíì Olúwafẹ́mi Okikiola Jimaya, olùdásílẹ̀ ìjọ The Light and Word of Salvation Ministry Global Mission tó wà ní Òṣogbo ní Alápẹ̀rẹ̀ ní ìlú Èkó bí. Ǹjẹ́ tí a fẹ́ anybody tó wá fẹ́ bá yín sọ̀rọ̀ tó ní òun fẹ́ bá wòlíì sọ̀rọ̀, nọ́mbà náà lè pè yín sàn. Nọ́mbà mi náà yí padà 080 30 78 31 78. Ẹ máa pẹ́lẹ̀ kan sàn. 080 30 78 31 78. Tó bá jẹ́ fún àdúrà, wòlíì aládùúrà lèmi. Tó bá jẹ́ fún àdúrà o, àjọ máa gbàdúrà. Ó jẹ́ fi ọwọ́ náà sọ̀yà fún ẹni gbangba pé àdúrà rẹ máa gbà. Ẹni tá a bá jọ gbàdúrà tí ò bá gbà, a jẹ́ pé òun fún ara rẹ̀ gan láti lọ fọwọ́ ara rẹ̀ mọ́. Olóhun tó ń ṣe tó ń bọ́ lọ́nà nínú.
ọ̀rọ̀ rẹ ti gbọ́ látẹnu wòlíì, àdúrà ń gbà tó bá ti nígbàgbọ́ ní Ọlọ́run pé àdúrà rẹ á gbà, pé ìdènà kó gbà. Àtúnlọ lásìkò yìí, àtúnpadà wá. Ire o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.